A kú dédé àsìkò yìí ẹ̀yin ìyá àti bàbá wa nílé lóko lájò lẹ́yìn odi ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń láǹfààní láti máa gbọ́ èmi ọmọ yín Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì aka mass burial for the bad leaders aka alógúnmàṣèkà aka mass gloria for the good leaders. Odùduwà ilẹ̀ Yorùbá á gbé wa, kò ní gbé àwọn ọmọ àlè ilẹ̀ Yorùbá. A fi àsìkò yìí kí bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Mo tún fàsìkò yìí kí bàbá wa emeritus professor bàbá wa professor Adébánjí Akíntóyè pé wọ́n kú iṣẹ́ takuntakun tí wọ́n ṣe fún àwa ọmọ Yorùbá. Lágbára Ọlọ́run, tá bá gba ilẹ̀ Yorùbá tán, a ò ní fi yín ṣàwátì. Nígbà tá bá gba ilẹ̀ Yorùbá tán, wọn ò ní fèmí náà ṣàwátì àti gbogbo ẹ̀yin tí à ń gbọ́ wa yìí. Lágbára Ọlọ́run, àwa tá ṣẹ́gun sí náà la máa jẹ́ bógo tí ń jẹ́ tọlọ́run. Tá bá gba ilẹ̀ Yorùbá tán, wọn ò ní fẹ́ nìkankan wa fi ṣàwátì. Ó ti ṣẹlẹ̀ o, àwa ọmọ Yorùbá, ó ti ṣẹlẹ̀. Ó ti ṣẹlẹ̀, wọ́n tún ti bẹ̀rẹ̀. Wọ́n ti bẹ̀rẹ̀ o. Ẹ máa bá wa pín prógráàmù yìí kó máa lọ viral. A fi Ọlọ́run Elédùmarè fi bẹ gbogbo yín. Ṣé bá ń sọ fún yín? A ní kẹ́ má dìbò. Kẹ́ má dìbò. Ṣé gbọ́ nǹkan tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n tún sọ? Wọ́n ní àwọn fẹ́ fún ọmọ Nàìjíríà 12 million. Àwọn fẹ́ máa fún wọn ní 8,000 naira. Mo wá wò lọ, mo wò bọ̀. Mo wò pé ẹ fẹ́ fún the whole of Nigeria, kẹ́ fẹ́ mú èèyàn 12 million tó túmọ̀ sí pé 4 million ní each south west 4 million, east 4 million, north 4 million. That is 12 million. Mo wá ń bira mi wípé kí ló dé tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó ń dara wọn láàmú tó yìí, nígbà tí ọ̀nà tó ṣùọ̀ tó dẹ̀ wúlò tó wà ńlẹ̀. Okay, nísìnyí báyìí ẹni ẹ fẹ́ fún èèyàn 12 million ní 8,000 naira fún oṣù mẹ́fà. Èmi wá bá yín gbé ìṣirò lé wípé kí ni 8,000 fẹ́ ṣe fún anybody tó wà ní Nàìjíríà? Kí ni 8,000 fẹ́ rà? Àbí bàbá, ṣé nítorí pé ẹ ò fowó ra nǹkan ni? Àbí torí pé ó ti pẹ́ tí ẹ ti fowó ara yín fi ra nǹkan, torí a mọ̀ pé kí ẹ tó di president gan lẹ̀ tí fowó ra anything mọ̀. Torí tí ó bá rí bẹ́ẹ̀, ẹ ní sọ pé 8,000, ẹ imagine 8,000 fún each people ní Nàìjíríà. 8,000 tẹ́nẹ́ fẹ́ máa fún àwọn èèyàn yìí kò ní ìtumọ̀ kankan, torí pé tòmí ọgbọ́n àti enrich àwọn kan ní tẹ́lá sílẹ̀ yìí o. Torí tẹ́ bá fẹ́ ṣe àwọn common people láàánú 8,000 naira. Tá bá tiẹ̀ wá sọ pé 8,000 naira ẹ̀ náà, okay, 8,000 nínú about 250 million ní population Nàìjíríà. Wá ní ẹ fẹ́ fún èèyàn 12 million péré. Ṣé wọ́n sọ fún yín pé èèyàn 12 million péré ló wà Nàìjíríà tí ìyà ń jẹ ni bàbá? Ṣé wọ́n sọ fún yín pé èèyàn 12 million péré ló wà ní Nàìjíríà tí ìyà ń jẹ? Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, gbogbo tẹ́ ń ṣe ẹ̀ nídìí ẹ̀. Ẹ̀yin fún ara yín mọ̀ nǹkan tẹ́ lè ṣe tí ìyà ò fi ní jẹ nìkankan mọ́ ní Nàìjíríà. Pàápàá jùlọ àwa tájọ́ ọmọ yín nílẹ̀ Yorùbá. Kò sí nǹkan kan tí 8,000 fẹ́ ṣe. 8,000 ra foodstuff. Bóyá ẹ mọ̀, 8,000 ó tiẹ̀ tó àsìkò tí fuel subsidy ò tún sí, tí ẹ tún ti yọ fuel subsidy yìí. Ẹ ò mọye millions of people tó wà ní Nàìjíríà. Ara àwọn ìdí tí a fi ń pariwo nìyí wípé ẹ jẹ́ kóníkálùkù máa lọ, kóníkálùkù pín gàrí ẹ̀, kóníkálùkù lọ jórúkọ ìyá àti bàbá ẹ̀ nílùú ẹ̀. Nísìnyí báyìí, ìgbà tẹ́mi gbé ìṣirò lé tí mo wò wípé
ẹni ẹ fẹ́ máa fún àwọn èèyàn ní 8,000 per person, 8,000 times 12 million gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ, ẹni ẹ máa fún èèyàn kọ̀ọ̀kan ní 8,000 naira times 12 million, ìyẹn fún wa ní 96 billion naira. Bóyá ẹ mọ̀ 96, lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa wò wípé 8,000 naira pé èèyàn ń ṣòwò, but tá bá times 8,000 times 12 million tẹ́ dárúkọ yẹn, that is 96 billion. Tá bá wá mú 96 billion yẹn, tá bá wá times ẹ̀ fún 6 months, fún 6 months yẹn ó máa fún wa okay, once in a month ni, that is 96 billion times 6, kèló nìyẹn fún wa? Títí oṣù kan jẹ́ 96 billion, 96 billion times 6 á fún wa ní 576 billion naira, 576 billion naira will not be useful to any poor masses in Yoruba land, will not give us freedom. If truly you love we the Yorubas, baba, ẹ má kọ̀ waste owó ìdànù. Báwo lẹ ṣe máa ná 576 billion naira tí ó dẹ̀ ní nípa kankan nílẹ̀ Yorùbá? Torí pé táwọn máa wo lọ wò bọ̀ ń sì, ẹni ẹ fẹ́ mú tó bá yá ń sì kàwá Hausa máa claim páwọn làwọn ní the largest population 12 yẹn sì, òkọ́ lè ní kẹ́ fún Hausa ní kẹ̀kẹ́ fún wọn ní 8 million, kẹ́ fún Igbo àti Yorùbá ní 2 million. Ẹ sọ fún mi nílẹ̀ Yorùbá lè ní kí ni èèyàn 2 million, kí ni 2 million of our population? Bàbá a nídìí gbogbo eléyìí, kò kí ń ṣe tipátipá ní ká wà lábẹ́ Nàìjíríà. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin náà ẹ wò, kẹ́ wo ọdún tí yà ti ń jẹ àwọn ọmọ Yorùbá bọ̀, ẹ wo ọdún. Ṣé nínú 8,000 lẹni tó bímọ 2, 3, 4, ṣé nínú 8,000 ló máa ti rán ọmọ ní school? Ṣé nínú 8,000 ló máa ti sanwó ilé? Ṣé nínú 8,000 ló máa ti jẹun? Eléyìí èmi kà kún ọ̀nà àti kówó jẹ, èmi kà kún ọ̀nà láti kówó jẹ tàbí láti enrich some group of people, because mo mọ̀ dájúdájú pé owó tí tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ yìí, this 576 billion naira, mo mọ̀ dájúdájú pé kò lè lọ sí anywhere. Owó yìí kò ń ṣẹ̀yìn first person tẹ́ máa sọ pé fẹ́ fún Nàìjíríà lówó. Àìmọye grant tó tiẹ̀ ti wá fáwọn Nigerians, táìmù kan ṣáà ni wọ́n ní kó fún wa ní kó fẹ́yàn kọ̀ọ̀kan ní 3, I think it's 3 million or 5 million, tí wọ́n ní kó fẹ́yàn kọ̀ọ̀kan lára àwọn grant tó wá láti World Bank, tó jẹ́ wípé a ò padà gbọ́ kankan mọ́. Kàwọn tí wọ́n tún fún àwọn èèyàn, mo rántí pọ́ ní Ọ̀yọ́ state governor pó fún àwọn èèyàn ní bí pé ó lónù àwọn èèyàn ní 300,000, which 3 million tó tọ́ sí. Àìmọye àwọn grant bẹ́ẹ̀ tí a ò lè sọ. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, a fi Ọlọ́run bẹ̀ yín ni, a ò yàn lé yín lọ́wọ́. Bàbá wa lẹ jẹ́, a rí i pé ẹ nífẹ̀ẹ́ ìlú yìí, ṣùgbọ́n it is unfortunate pé omi ti pọ̀ ju ẹja lọ. Aṣọ ò bọ́ mẹ́yẹ mọ́, kọ́mẹ́yẹ ti ìwòwò ọjà, kò sí nǹkan kan tí òkè nísìnyí báyìí. Nǹkan tẹ́ máa fi mọ̀ pé àwọn ará bí wọn recognize yín rárá, èèyàn dẹ̀ kí ń force ara rẹ̀ láwọn tí wọn recognize yín lórí. Kẹwò nísìnyí báyìí, wọ́n tún sọ pé kóòtù fún DSS ní 7 days pé wọ́n gbọ́dọ̀ release Emefiele tó kó àdúrà owó yẹn jẹ. Ta ni ìjọba ò gbọ́dọ̀ lọ́fẹ̀ẹ́ yẹn tí àgbà bí ò ń ṣe Emefiele tí wọ́n tún ní kẹ́ fi sílẹ̀. Bàbá, ẹ má jẹ́ kó jẹ́ pé nígbà tẹ́ bá sọ pé ní fún wa lómìnira tẹ́ kúrò lórí ipò tẹ́ lọ, kó má jẹ́ pé nǹkan tó tún wọ́n máa sọ nípa ẹ̀yin náà ò ní dáa. Torí eléyìí tèmi rí, tòmí tí bá máa sọ lọ sọ̀rọ̀ máa ní is another ITT, international thief, ọ̀nà àti kówó jẹ leléyìí.
bàbá wa ẹ má fún àwọn èèyàn kan láyè àti kówó jẹ torí a mọ̀ pé owó yìí kò ní dé àwọn ibi tó jẹ kó lọ tó bá tiẹ̀ wá dé àwọn ibi tó jẹ kó lọ kò wúlò pàápàá kí ni kọ́ because tẹ bá sọ pé ẹ ṣé wọn kì í ṣiṣẹ́ ni pé kọ́ fi kún daily income wọn daily income wo làwọn èèyàn ni àwọn common people ń ṣe ẹni ta ni common people ẹni tí ò díẹ̀ kankan tí ó jà mọ́ nǹkan kan òun ni common people nísìnyí báyìí ẹni tí ò níṣẹ́ tó ń ṣe tí ò ní kankan tó jẹ́ pé ó ń ṣe agbẹjẹun ó ń ṣe gbogbo ẹ̀ gọ́ọ̀mẹ̀ntì wa náà fẹ́ fún wọn ní 8,000 tó ẹlòmíì ná èdè kò tó ẹlòmíì a week kò tó ẹlòmíì a month owó yẹn ò wúlò that 576 billion ẹ fi kọ́ refinery tàbí kí ẹ fi create employment tẹ́ bá fi create employment kí ẹ wá jẹ́ kí ó wà accessible fún àtẹni tó ní àtẹni tí ò ní fún ilẹ̀ Yorùbá kówó tẹni ẹ fẹ́ bá wa tẹni ẹ fẹ́ máa fáwa common people yìí báwo ló ṣe fẹ́ reach àwọn common people tẹ́ bá tiẹ̀ wá padà san owó yẹn fún àwọn èèyàn lóòótọ́ kówó tó jẹ́ pé bí ẹ bá ṣe dà kò lè kọjá CBN tó máa ti divert ẹ̀ sínú àwọn àkáǹtì tí ó ti máa ń lọ ọjọ́ tipẹ́tipẹ́ kò sí ẹni Nàìjíríà tó lè sọ pé òun receive credit alert rí from Nigerian government as bonus instead of that ìṣe la tún máa ń gbọ́ debit alert pẹ̀lú bí Nàìjíríà ṣe lówó tó kí ló wá kúdé tó ní kálukú kò fẹ́ kan pín gààrí bàbá ẹ̀yin náà ti rí at least His Excellency ti wà wájú orúkọ yín kíjọ́ kan lẹ máa kúrò ní orí ipò president yìí kí ló wá dé tí ẹ̀kú fẹ́ kan declare Yorùbá nation fáwa ọmọ yín ká máa ṣèrántí yín títí ayérayé because ara àwọn ogún tẹ̀lé fílẹ̀ fáwa ọmọ Yorùbá lélẹ́yìí tá a máa sọ̀rọ̀ tó dáa nípa ẹ̀ lára ẹ̀ ni wípé kẹ́ declare Yorùbá nation fún wa kẹ́ jẹ́ ká kúrò lóko ẹrú ẹ̀yin náà ẹ wo nǹkan tí Àṣàrídòkúnbọ̀ tó sọ tó ní kẹ́ jẹ́ káwọn Ìgbò máa lọ pípa yìí ti pọ̀ jù ṣèbí káti ẹ̀gbà páwọn Ìgbò lọ ń para wọn àwa Yorùbá tó jáwọn Fúlàní ló ń pa wá ń kọ́ tí ààrẹ anybody kó wá gbèjà wa bàbá mi ẹ̀yin náà ẹ wo bó ṣe ń pa àwọn èèyàn kan ní daily basis ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin ìyá àti bàbá mi ẹ máa bá mi comment we want Yorùbá nation God bless Chief Sunday Igboho God bless Professor Banji Akintoye God bless Mass BTV God bless Mass Burial God bless Yorùbá land ẹ máa kọ sí comment section wípé we want Yorùbá nation we want Yorùbá nation Tinubu give us Yorùbá nation we want Yorùbá nation torí pé kí ni freedom nìkan tí a lè ní tó jẹ́ wípé lẹ́yìn tá a bá ní tán kí inú wa máa dùn ìran Yorùbá tó ń bọ̀ wọn ò ní gbàgbé Bọ́lá Ahmed Tinubu tẹ́ bá lè ṣe kínní ìfáwà ọmọ Yorùbá kẹ̀yìn náà ẹ wo ọmọ yín Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà ọmọjọmọ lọ kíyà má jẹ́ àwọn ọ̀ràn mi of Yorùbá land general actor gbogbo ilẹ̀ Yorùbá ọmọ yín bàbá tiwa hero wa Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà káwọn àgbábọ̀ wọ́n ní tá bá porí akọni àfìdá lálẹ́ gàràgà bàbá mi ẹ fa ọmọ yín mọ́ra kẹ́ fi Yorùbá nation lé wọn lọ́wọ́ torí pé kí ni ìran Yorùbá ò ní gbàgbé yín ṣe 88,000 tẹ́ni ẹ fẹ́ máa fún àwọn èèyàn mélòó lẹ fẹ́ fún nílẹ̀ Yorùbá nìkan tẹ́ bá lẹ fẹ́ fún èèyàn 12 million yẹn kò ràn kankan ká máa sọ pé láàrin ẹ̀yà mẹ́ta 4 million people kí ló ràn even gan kó jẹ́ pé Lagos State nìkan lẹ ti fẹ́ fún àwọn èèyàn 12 million kò ràn kankan ìgbà tẹ́ bá fún family kọ̀ọ̀kan ní 88,000 what does it as in kò jẹ́ nǹkankan kówó tó jẹ́ pé bí federal government bá ṣe release ẹ̀ báyìí ó ti nínú àwọn àkáǹtì ọ̀fọ̀n olè kan tó ń lọ torí ẹ̀ lèmi ṣe ń sọ fún yín wípé ẹ fẹ́ fi enrich àwọn group of people kan ni kò ṣe pé mo mí ní láti disrespect yín bàbá ṣùgbọ́n ẹ̀yin fún ara yín ẹ understand nǹkan tí mò ń sọ a dẹ̀ gbọ́ pé wọ́n ní ẹ ti san nínú gbèsè tí Nàìjíríà jẹ
bàbá tábà nítanra wa bàbá wa ṣe rí owó tẹ́ san compare to gbèsè tí Nàìjíríà jẹ ó dàbí ìgbà tí èèyàn bá lọ sí òkun téèyàn bá lọ sí Atlantic Ocean tó bá fọwọ́ bu omi mu sẹ́nu kó wá ní òun fẹ́ máa fọwọ́ gbọ́n Atlantic Ocean ṣe rí pé ẹni yẹn tanra ẹ̀ ni torí pé Nigeria will continue to survive on debt kìlú tó bá dẹ̀ ti ń survive on debt tó kì í ṣèlú bàbá kò ná yín ní kankan láti pín ìlú yìí kò ná yín kẹ́yìn èèyàn mi bẹ́ ṣe ń gbọ́ kínní ẹ má jẹ́ kí a kò máa gbọ́ lásán ẹ máa thumb up kẹ máa send the love kẹ máa send the like kẹ máa share kẹ máa comment kẹ jẹ́ káwọn international communities kẹ jẹ́ kí wọ́n mọ̀ pé Yorùbá nation is compulsory kẹ jẹ́ kó mọ̀ pé ọ̀rọ̀ tí mò ń sọ yìí èmi nìkan kọ́ mò ń sọ ẹ jẹ́ kó mọ̀ pé gbogbo ẹ̀yin ìyá àti bàbá wa nílẹ̀ Yorùbá lè fọwọ́ sí torí wípé this is another scam we say no to another scam kẹ máa kọ sábẹ́ comment section wípé we say no to another scam in Yoruba land what we want is freedom not 8,000 we are not beggars baba we are not a beggar even a beggar cannot survive with 8,000 monthly it is better you don't give us and give us freedom. The problem of we the Yorubas is not that 8,000 even 8 million cannot solve problem of any Yoruba man in Yoruba land 8 million lè tán kódà kẹ́tẹ̀ wàá mú gbogbo owó tẹ́ ẹ dárúkọ yìí kẹ́nẹ́ fẹ́ dà sílẹ̀ Yorùbá nìkan kò wúlò bí kò ṣe wípé kẹ́ fún wa lómìnira so that káwa ọmọ Yorùbá ká lè máa rántí yín títí ayérayé kẹ̀yìn lè wò kán tí bàbá wa Chief Sunday Igboho ṣe kàn wo owó tí wọ́n ní wo owó tí wọ́n ní kàn wo pòtọ́ wà kàn wo owó tí wọ́n máa ń rí every time wọ́n dẹ̀ fi gbogbo nǹkan tí wọ́n nílẹ̀ tí Ọlọ́run fún wọn sílẹ̀ wọ́n dẹ̀ dìde fún àwa ọmọ Yorùbá pèsè ìyà tó ń jà ọmọ Yorùbá yìí tó kò tí pọ̀ jù tẹ́yìn gẹ́gẹ́ bí bàbá wa tẹ́ bá wò pé òmìnira ló kù tẹ́ fẹ́ fáwa ọmọ Yorùbá ìran Yorùbá ò ní gbàgbé yín bàbá mi because eléyìí tẹ́sọ́pẹ́ ń ṣe yìí kò to me kò nítumọ̀ kankan kò dẹ̀ wúlò